Ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jugba Master Channels, bó tiẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ yìí ṣe díẹ̀ tó ti ń ṣẹlẹ̀, àwa rọ́gbọ́n dá sí ká má bu ẹnu lù ú. Àwa ò ní bẹnu àtẹ́ lu èèyàn, ṣùgbọ́n bí èèyàn bá hùwà àtẹ́ á bẹnu ẹ̀ lù ú. Àwọn tí kì í ṣe ìròyìn mọ́ wípé Lateef Adédìméjì ó bí ìbẹ̀ta, òun àti Mobímpé ìyàwó ẹ̀. Ohun ayọ̀ ni tó dẹ̀ yẹ kí gbogbo ẹ̀dá kó bá wọn yọ̀ sí. No matter how, a kí wọn, wọ́n ti ṣèkómọ o, wọ́n ti sọmọ lórúkọ o. Ṣùgbọ́n no matter how, àgàn tó ń gbé ọmọ ẹgbẹ́ ẹ̀ jó ojú ló ń rọ́. Ọlọ́run ló sì ń fúnni lọ́mọ. No matter how, níbi tí ayé lajú dé, ọ̀nà tí èèyàn ò bá àgbà bí ọmọ, mo rò wípé kò yẹ ká bu ẹnu ẹ̀gàn lúrú ẹni bẹ́ẹ̀, kódà kó adopt. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló bímọ tó bí rẹpẹtẹ tí wọn ó ní fídíò kan tí mo wò tí bàbá yẹn ń sunkún pé àwọn ọmọ àwọn méjì tóun bí wọ́n lu òun. Bẹ́ẹ̀ bá wo bàbá yẹn, ó ti dàgbà ju àkókò tó bí àwọn ọmọ yẹn lọ. Ó mì wípé ó máa jìyà kó tó bí ọmọ. Bàbá yẹn ti dàgbà, ó ti gbó. Kí làwọn ọmọ ẹ̀ ń lù ú fún? Wọ́n gbé nígbà ìyàwó ẹ̀ kú yẹn, ìyá wọn, wọ́n gbé ìwé property ẹ̀. Bàbá yẹn ò níyàwó méjì, ẹyọ kan ló ní. Nígbà míì, ìtò kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Ẹ rí i pé mo ya bàrà kúrò lórí ọ̀rọ̀ Lateef Adédìméjì, mo sì ń padà bọ̀ ńbẹ̀. Mo kàn fẹ́ ká kẹ́kọ̀ọ́ ni. Lórí ìkànnì kan ni mo ti rí fídíò yẹn. Ìtí mò ń fà bọ̀ ńbẹ̀ ni wípé gbogbo ẹni tó bímọ kọ́ lọmọ máa sin, ọmọ máa sin yín o. Ọmọ yín ò ní kú, kò ní dàdàkudà o, gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lé. Ṣùgbọ́n àwọn èèyàn kan wà, màá fi fídíò bàbá yẹn hàn yín tí n bá sì padà rí. Àwọn èèyàn kan wà tó jẹ́ pé olórí burúkú ẹ̀dá ni wọ́n. Wọ́n wà lórí social media káàkiri, wọ́n sì mọ̀ra wọn. Gbogbo ìgbésí ayé wọn, nǹkan tó ń dùn kí wọ́n bàjẹ́ ni. A dẹ̀ ń sọ wípé ẹ rántí ọ̀la, báyé ẹlòmíì bá ń bàjẹ́, ẹni mọ tó bà láyé jẹ́, ó lè jẹnu, ó lè ti fọwọ́ ara ẹ̀ kó ti fi tẹ̀tẹ̀kútẹ̀ káyé ó ti ṣépè fún. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tí ẹ̀ ń bú Mobímpé nígbà tí ò tí ì bímọ tẹ́yìn bí, tẹ́ ẹ̀ tí mọ̀ tí ó padà gbẹ̀yìn yín. Gbogbo ẹni tó bá ṣe àbòsí, ìlara ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ kò mọ tó lè gbẹ̀yìn òun. Àwọn ẹlẹ́gàn, àwọn ganigani, gànyàngànyàn tí kí ni gángangan, Ọlọ́run máa padà gàn wọ́n kàn lálẹ́ ni. Àwọn kan bọ́ sórí social media. Lateef àti Mobímpé ó ṣe IVF ní ìbá ṣe FCC. Ṣẹ́yìn lọ́nà ni. Ayé yín kúkú ṣe wá polúkúrú mùsù báyìí. Wọ́n ló lórin kan náà. I don't know, mi ò wo fídíò ẹ̀, mo gbọ́ ni, wọ́n ní ni allegedly, mi ní dákun lórin ẹ̀. But ọjọ́ lórin tó lóhùn kọ, òun kì í kọ Kristẹni, òun kì í kọ kíníkíní kan lòun kọ, òun dákọ anyway, Ọlọ́run kábíyèsí rẹ̀ Olódùmarè. Wọ́n lò náà jáde ó sọ̀rọ̀. Kí ni tiyín pẹ̀lú ọ̀nà tó gbà bímọ níbi ayé lajúdé tí ìbá ṣe pé bẹ́ẹ̀ láyé yín lẹ ṣe kúkú ponú tó? Gbogbo ẹ̀yin tẹ́ ń wùwà yìí, onílẹ̀rí o, ẹ mọ̀la o. Advice ni bitter truth ni fún gbogbo ẹni tó bá wà lórí irú ọ̀rọ̀ yìí. Ẹ ní lọ́kàn wípé oore tọ́lọ́run bá ṣe fún ènìyàn, ẹ bá yọ̀ ni. Ẹ má bẹnu àtẹ́lù. Bí bẹ́ẹ̀ kọ́, ìdájọ́ Ọlọ́run ń bọ̀ wá sórí yín. A kí Lateef Adédìméjì, ó kú ewu ọmọ. A kí Mobímpé, ẹ kú ewu ọmọ. Ọlọ́run wò, Ọlọ́run ó dá sí. Bàbá tí mo wá ń sọ fún yín tí mo fẹ́ kẹ́ fi kẹ́kọ̀ọ́. Bàbá yìí ò mọ̀ wípé òun ó jìyà lọ́wọ́ ọmọ lọ́jọ́ alẹ́. Mo ṣe alábàápàdé ẹ̀ ni. Ẹ jẹ́ fi fídíò yẹn hàn yín. bó lẹ ṣe wá mọ̀ wípé
dọ́kúmẹ̀ntì yẹn wà lọ́wọ́ àwọn ọmọ yín. ìgbà tí wọ́n sọ fún mi tí ó ní ìyàwó ti sọ tẹ́lẹ̀ pé òun ló. tí mo fẹ́ béèrè rè báwo lẹ ṣe wá mọ̀ kí ló ṣokùnfà yẹn. ìgbà tí èmi first born mi ń jà ó ní ìyàwó first born yín obìnrin yẹn kí ló fàjà yín. mo ní ó yẹ náà kó lọ wá ilé kó rẹ́ǹtì ilé láti bí ọdún mẹ́wàá tí mo ti ń kó wàhálà ẹ̀ bí ṣé mo jẹ̀bi ni èmi kọ́ mo fún ọ lóyún ọni tó fún ọ lóyún ó wà lọ́tọ̀ máa ṣe wàhálà ẹ̀ mo ní kó lọ wo rẹ́ǹtì ilé síta ibẹ̀ ni wàhálà ti ṣẹlẹ̀ sà. kí ló wá sọ ń gbà yẹn. ó ní gbogbo rìsíìtì tí mo fi ralẹ̀ ó ní ọwọ́ òun ló wà ó ní ìyá ti kó fún un. ṣùgbọ́n kò ní kẹ́ jáde kúrò nílé. rárá sà. àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí yín ṣé ẹ fi tó wọn létí ń gbà yẹn. ẹ̀gbọ́n mi gbọ́ sí tí èyí tó kéré ẹ̀ ló bá wá sí ilé ìgbà mi tí ẹ̀gbọ́n ẹ bá fẹjọ́ sùn á nà mí. tali nà yín. last born á nà mí. ṣé ìyá ọkùnrin. bẹ́ẹ̀ sà ọ̀dọ̀ sísá mi tó wà lérí fún. kí lẹ ṣe fún ẹrú ìyàwó kí ló dé tẹ́ fi tọ́ síyà lọ́dọ̀ wọn kí ló ṣẹlẹ̀. kò yé mi o torí tó bá ti nà ń bẹ́ẹ̀ ọ̀dọ̀ ẹ sísá mi máa lọ tàbí máa bá mi fíra mi. ọmọ yín á máa lù yín. bẹ́ẹ̀ sà. ọmọ yín ń lù yín. bẹ́ẹ̀ sà. kí lẹ kó kọ́wọ́. káyọ̀dé ọlọ́mọlá. káyọ̀dé ọlọ́mọlá. bẹ́ẹ̀ sà. àti rónkẹ́ ọlọ́mọlá. bẹ́ẹ̀ sà. mr káyọ̀dé ọlọ́mọlá àǹtí rónkẹ́ ọlọ́mọlá bàbá yín kí ló dé bàbá yín lẹ̀ ń pa àwọn lẹ́kùn gbogbo ọmọ ló ń gbàdúrà kóhun náà ó dàgbà òṣèlú tí bàbá ẹni lè ṣe fún ni tó bá jẹ́ pé lóòótọ́ ni tí bàbá ń sọ. bàbá sà ẹ láwọn ọmọ yín lù yín. bẹ́ẹ̀ sà gbogbo àjọ mi tó wà nílé mo lè kó wá bí tọ́ntọ́n tó yà mọ́ mi lẹ́rù mo kó tó rí orí àpótí mi nílé àjọ mẹ́rin ló yà mọ́ mi lẹ́rù nígbà tí èyí ò tí ikú tó wà ní. mo sọ lẹ́ẹ̀kan mo ní ọjọ́ alẹ́ ẹnikẹ́ni ò mọ̀ ẹ rántí ọ̀la òní la rí nígbà míì ìtò kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì ìlú gángan ni o bẹ́ẹ̀ ọkùnrin míì bá lóun ò ní fẹ́yàwó kan nítorí ọjọ́ alẹ́ kíyà má bàa jẹ òun ọ̀pọ̀lọpọ̀ á ní oníranù ni ṣé ẹ̀mọ̀ pé obìnrin kan ló ń fìyà jẹ bàbá ìbáyìí bẹ́ẹ̀ bá gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ òun àtìyàwó ẹ̀ àárín wọn gún toró nínú ara ẹ̀ rí wípé ikú ìyàwó ẹ̀ yẹn ó kó wàhálà bá ọ̀rọ̀ yẹn ṣòro dá sí torí pé àmọ́ nǹkan tí bàbá yìí ṣe fáwọn ọmọ yẹn ṣùgbọ́n no matter how bàbá tó pẹ́ bírú àwọn ọmọ yẹn tó bí ọmọ yìí ní àwọn ọmọ ní 1990 kò sí tí bàbá yẹn lè ṣe fáwọn ọmọ yìí ẹ ti mọ̀ pé nítorí ilé ṣé wọn ò lè pa bàbá yìí ó bímọ àbí ò bímọ ẹ gbàdúrà ẹ̀yin oníwà àbàjẹ́ onísọkúsọ káwọn ọmọ yín kán yàárẹ̀ lọ́jọ́ alẹ́ kẹ́ ìjèrè wọn kànáà tẹ́ fi ń sọ̀sọ́kúsọ nípa ènìyàn ẹ fàdúrà ràn lọ́wọ́ ìyẹn bẹ́ẹ̀ ẹlòmíì bá dẹ̀ fẹ́ yàwó méjì àwọn ọmọ yẹn ni wọ́n gbógun tira wọn tí bàbá yìí ò ní nísinmi lọ́jọ́ alẹ́ àwọn ìyàwó gbógun tira wọn kò ní nísinmi lọ́jọ́ alẹ́ ọ̀dẹ̀ ìwúlò wà dà àwọn bàbá wa sọ̀rọ̀ kan wọn ni bó o bá fẹ́ràn ara rẹ fẹ́ yàwó kan àti tó bá fẹ́ràn ìyàwó ẹ̀ fẹ́ yàwó kan tó bá fẹ́ràn ara ẹ̀ fẹ́ méjì ṣùgbọ́n ẹni tágbára rẹ̀ ò ká méjì tó lọ fẹ́ ìdààmú ló kó rẹ̀ sí ẹni tí ò lọ́gbọ́n tá a fi ń tolé fẹ́bìnrin ìdààmú ló kó rẹ̀ sí máa lọ máa bọ̀ ìdààmú ló kó rẹ̀ sí ẹni tó dẹ̀ fẹ́ yọ kan kò mọ nǹkan tí ẹyọ kan yẹn lè sọ̀hún dà lọ́jọ́ alẹ́ àtàwọn ọmọ àìmọye àwọn ọmọ tó jẹ́ pé wọ́n mú ìyá wọn kúrò lọ́dọ̀ bàbá wọn ni wọ́n ló ṣe kinní kan gbà tó wà lọ́dọ̀ tó wà léwe jí ó jìyà ìwò la wá fẹ́ ṣe àní jìyà lórí ọmọ o ọmọ ò ní fìyà jẹ wá lọ́jọ́ alẹ́ o ẹ kú òǹdí àbòsí ẹ yí gànyàn mọ́ lórí social media àbá àánú pàdé Ṣéun Agboola lórúkọ tèmi o ẹ ṣì bẹ̀ ṣe ń wò wá.